èrè Jésù tani kọ́ lọ́ra Robert Powell kì í ṣe Jésù o. Robert Powell kì í ṣe Jésù o, actor ni comedian ni o. A jẹ́ kí n kọ́kọ́ bí léèrè ẹ̀yin òpònú pastor. Fún ilé ẹ̀yin aṣíwájú ẹ̀sìn ẹ ò mọ nǹkan kan, ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run ò pè yín, ebi lè ń dé lọ́pọ̀lọpọ̀ yín. Nígbà tí Ọlọ́run wá sọ fún wa pé ìwọ kò gbọ́dọ̀ ya ìrékèrè fún ara rẹ, kí ló dé tá fi wá ń worship fọ́tò Jésù? Ẹ̀yin mùsùlùmí ayé yín ò ní bàjẹ́, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú, mọ́tò kò ní pa yín. Pé Ọlọ́run ò pè yín, òpùrọ́ ló pọ̀ jù nù yín. Ta ni photographer tó ya fọ́tò fún Jésù? Ta ni videographer tó ya shoot ẹ̀? Nínú ẹ̀sìn mùsùlùmí ìjẹ̀ṣà yẹn rí kó sọ pé òkè fọ́tò ànábì lélẹ́yìí. Ìwé bàbá yín tó fi ń ṣe babaláwo tẹ́ ẹ jí gbé, ìjẹ̀ṣà ẹ sọnù. Kí ló dé tá a bá sọ kọ̀mẹ́ndì àti tá a ti wá sọ di Jésù? Actor tẹ́ ń pè ní Jésù láti 1977 ní arákùnrin yẹn ti ń sọ̀rọ̀ Robert Powell lórúkọ ẹni yẹn. 1977 ló ti ń sọ̀rọ̀ yìí pé ẹ má bà tòun jẹ́ wájú Ọlọ́run o. Òkodoro Yorùbá tẹlifíṣàn. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá káàkiri gbogbo àgbáńlá ayé. Ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gángan náà ni ẹ já sí. A kí yín pé ẹ kú ọjọ́ mẹ́ta, ẹ kú iṣẹ́ àtàárọ̀, gbogbo ibi tí ẹ wà kọ́lọ́hún jẹ́ kí a máa rí ti ajé ṣe. Ẹ máa bá wa wo àwọn fọ́nrán wa, kẹ́ ẹ máa bá wa subscribe, ẹ máa bá wa comment, ẹ máa bá wa share, kẹ́ ẹ sì máa bá wa like. Lágbọ́rọ̀ Ọlọ́run ọba, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di, owó tẹ́ fi ń ra dátà Ọlọ́run ò ní jẹ́ kí owó kó tán lọ́wọ́ yín, àmín. Ọ̀rọ̀ kan ni mo fẹ́ bá gbogbo wa sọ, mo wá rọ gbogbo àwọn èèyàn tí wọ́n ń wo fọ́nrán wa yìí pé ẹ bá wa share fọ́nrán yìí kó délé kó dóko, nítorí pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lẹ́nìí ó máa ta bálé, ó máa ta báko. Ọ̀rọ̀ àwọn aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn Kristẹni, àwọn ọmọlẹ́yìn Jésù, àwa ọmọlẹ́yìn Jésù, ọ̀rọ̀ wa ni mo fẹ́ bára wa sọ ní òní, nítorí pé àwọn nǹkan kan wà tí a ti ṣe sẹ́yìn tàbí tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ tó jẹ́ nǹkan tí ò dáa, tó jẹ́ nǹkan tí Ọlọ́run lòdì sí, tó jẹ́ nǹkan tí Ọlọ́run sọ fún wa nínú òfin Mósè bí ká má ṣe, tá a sì ń ṣe di ọ̀la. Ẹ̀yin aráalé, ẹ bá wa pa àwọn aṣíwájú ẹ̀sìn nínú ẹ̀sìn Kristẹni o, ẹ bá wa pa àwọn prophet, ẹ bá wa pa àwọn reverend, ẹ bá wa pa àwọn pastor, ẹ bá wa pe àwọn apostle, ẹ bá wa pe àwọn bíṣọ̀bù pé kán súnmọ́ bí báyìí. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí ò bọ́ òfin Ọlọ́run mu, a fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ lẹ́nìí pé inú Ọlọ́run ò dùn sí o. Kí ni ọ̀rọ̀ náà? Ni wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwa Kristẹni tipẹ́tipẹ́ ó máa ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi nígbà tí mo wà ní kékeré àti nígbà tí mo ka Bíbélì mi dáadáa tó yé mi dáadáa, ṣùgbọ́n nígbà tí mo dàgbà yìí tí mo láǹfààní láti sọ síta, ó wá ń jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀rí ọkàn fún mi pé tí n bá lọ sọ ọ̀rọ̀ yìí mo lè bá ìbínú Ọlọ́run pàdé. Kí ni àwọn nǹkan kan náà? Ni àwọn nǹkan yẹn ni pé nígbà tí mo ka ìwé Exodus orí 20 láti ẹsẹ̀ kìíní dé ẹsẹ̀ 17, the book of Exodus chapter 20 from verse 1 to 17. Nǹkan tí a sọ ń bẹ̀ ni pé Mósè ó lọ gba òfin 10 wá. Òfin kìíní ó sọ̀rọ̀, òfin kejì ó sọ̀rọ̀ títí lọ dé òfin 10. Ǹjẹ́ ṣé ní gbogbo òfin 10 yẹn ṣé àwa Kristẹni ṣé a máa ń tẹ̀lé? Ṣé òfin 10 yẹn ṣé àwa aṣíwájú ẹ̀sìn ṣé a máa ń tẹ̀lé? Òfin 10 yẹn ṣé àwa ọmọlẹ́yìn Kristi Jésù ṣé a máa ń tẹ̀lé? Kí ni òfin kìíní sọ fún wa? Òfin kìíní sọ fún wa pé ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ó ti fẹ́ máa tàbá wa. Àwọn aṣíwájú ẹ̀sìn wọn ti ń tún jókòó. Jẹ́ kì í ṣe pé ó fẹ́ bà bísínẹ́sì jẹ́ fún wọn, mi bà bísínẹ́sì jẹ́ fún yín. Nǹkan tí Ọlọ́run rán èmi òun lèmi ń ṣe. Òfin kìíní sọ pé ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Ẹ̀yin aṣíwájú ẹ̀sìn, ṣé a ò tí ní ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run? Gbogbo wa pátápátá ni. Ó lójú ẹni tó lè mọ̀, ọkọ̀ tí ẹ̀sẹ̀ tó mórí bọ́, ẹni tí ò bá ṣe ìkíní á ṣe ìkejì. Kí ni nǹkan tí Òkodoro Yorùbá ń sọ̀rọ̀ tó fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tó jẹ́ pé gbogbo àwọn aṣíwájú ẹ̀sìn la máa ń ṣe? A ti mú ọlọ́run mìíràn pẹ̀lú Ọlọ́run. Òfin kejì tó sọ,
ó ní ìwọ kò gbọ́dọ̀ ya èrèkéré fún ara rẹ. Ibi tí mo fẹ́ sọ̀rọ̀ sí gangan nìyẹn o. Ìwọ kò gbọ́dọ̀ ya èrèkéré fún ara rẹ. Nígbà tí Ọlọ́run wá sọ fún wa pé ìwọ kò gbọ́dọ̀ ya èrèkéré fún ara rẹ, kí ló dé tá fi wá ń worship fọ́tò Jésù? Èmi wá fẹ́ sọ nǹkan kan fún yín lénìí. Mo fẹ́ sọ nǹkan kan. Ẹ wá lọ máa sọ fún àwọn èèyàn kan tẹ́ ẹ jíṣẹ́ fún wọn pé kọ́ lọ ra fọ́tò Jésù kọ́ wá fi ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì. Ayé yìí kò ní dáa. Fún ilé ẹ̀yin aṣíwájú ẹ̀sìn, ẹ ò mọ nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ yín Ọlọ́run ò pè yín, ebi lè ń dé lọ́pọ̀lọpọ̀ yín. Ẹ̀yin tó wẹ́ pé ọmọ babaláwo ni tẹ́tí wá rí pé bóyá ẹ fẹ́ lo scope kan nínú ẹ̀sìn Kristẹni, ẹ wá sẹ́ pé ẹ̀gbọ́n náà ń gbọ́ ìwé bàbá yín tó fi ń ṣe babaláwo tẹ́ ẹ jí gbé ìjẹ́sẹ́ sọnù. Scope yẹn la wá fẹ́ mú wọnú ẹ̀sìn Kristẹni tẹ́tẹ́ ti mí wọ̀ ẹ mú èrè ẹ ti gbèrè lẹ̀ ẹ̀ ń bọ́ léṣù ẹ̀ ń bọ́ ní Ṣàngó ẹ̀ ń bọ́ lọ́rùnmìlà ẹ̀ ń bọ́ nífá ẹ̀ ń bọ́ ní èṣù. Ẹ wá mú scope yẹn náà wọlé ẹ wá sẹ́ pé kọ́ lọ mú fọ́tò Jésù. Fọ́tò Jésù tẹ́ ń worship ẹni ẹlẹ́ni actor tẹ́ ń pè ní Jésù. Láti 1977 ní arákùnrin yẹn ti ń sọ̀rọ̀ Robert Powell lórúkọ ẹni yẹn. 1977 ló ti ń sọ̀rọ̀ yìí pé ẹ má bà tòun jẹ́ wájú Ọlọ́run o, òun ò kì í ṣe Jésù o, òun act ni o, actor lòun, comedian lòun o. Gbogbo bó ṣe sọ̀rọ̀ ní Facebook òun ni mò ń ṣòfò yín lójú fọ́nrán yín yẹn o. Gbogbo nǹkan tó sọ ṣé ẹ ti ka gbogbo nǹkan tó sọ síbẹ̀? Ẹ ti kà, ẹ máa ka ẹ ka òyìnbó ló fi kọ́ ṣẹbẹ tí ń kà bẹ́ẹ̀ yẹn ẹ ti ń kà ó yẹ wàá tú sí Yorùbá fún ara yín. Ó náà wọ́n act ni, actor lòun, comedian lòun. Kí ló dé tá a bá sọ comedian sí tá a ti wá sọ di Jésù? Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ bí léèrè ẹ̀yin òpònú pastor, ẹ̀yin òpònú apostle, ẹ̀yin òpònú evangelist, ẹ̀yin òpònú wòlíì tẹ́ ẹ sọ pé ẹ̀yin ẹni tọ́lọ́run pè, Ọlọ́run ò pè yín, òpùrọ́ ló pọ̀ jù nù yín. Lákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ bí léèrè ni pé ta ni photographer tó ya fọ́tò fún Jésù? Ta ni videographer tó ya shoot ẹ̀ tó lọ mú location bó ṣe lọ sí Jerusalem, bó ṣe lọ sí Nazareti, bó ṣe lọ ka Bibeli nígbà tó pé ọmọ ọdún 12, bó ṣe bí ó ṣe sọ lẹ́yìn ìyá ẹ̀, bó ṣe lọ ka bí bó ṣe fẹ́ tì ní orí gègèlè ní Galilee tó ṣe fẹ́ tì bọ́ talent videographer wo ló yà? Ẹ jẹ́ ká kọ́ bìrà aléèrè yẹn. Gbogbo nǹkan tí ó sì nínú ẹ̀sìn tó kù nínú ẹ̀sìn mùsùlùmí, Ìjẹ̀ṣà yẹn rí kó sọ pé ó kè fọ́tò Ànábì lélẹ́yìí. In fact ẹ̀yin mùsùlùmí ayé yín ò ní bàjẹ́, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú, mọ́tò kò ní pa yín. Ìjẹ́ fọ́tò Ànábì wo ká má tẹ̀sẹ̀ pé fọ́tò Ànábì Muhammad sallallahu alaihi wasallam, ká má tẹ̀sẹ̀ pé fọ́tò Ànábì wo ni wọ́n gbé jáde nínú Al-Qur'an tó jẹ́ pé ókè fọ́tò Ànábì Dáúdà rè o, fọ́tò Ànábì Kini kan rè o. Tẹ́yìn wá lọ mú fọ́tò Jésù jáde, ẹ lọ mú àwọn olórí burúkú ara yín. Ẹ wá lọ máa sọ fún àwọn èèyàn kan tẹ́ ẹ jíṣẹ́ fún wọn pé kọ́ lọ ra fọ́tò Jésù kọ́ wá fi ṣèdúpẹ́ ṣọ́ọ̀ṣì. Ayé yìí kò ní dáa. Fọ́tò Robert Powell actor, comedian tí wọ́n act Jésù, ẹni ẹlẹ́ni sọ pé òun fi ní fíìmù ni, òun fi pa owó iṣẹ́ tó ń ṣe ni, ẹni yẹn tí wọ́n á ní àbùkù kan géè ni. Ẹgẹ́ ti kan tí mò ń sọ ẹ wọ́n dà mú fọ́ àwọn olórí burúkú kan nù yìí tó tẹ pọ́lọ́hún pé àwọn tọ́lọ́hún pa ni ó yá kó lè ra fọ́tò Jésù, kó lè ra kọ́ọ̀sì Jésù, ẹ lọ mú ẹ̀yà èrèkéré fún ara yín, ó yá lọ ra fọ́tò Jésù, lọ ra gbélébù Jésù. A ò sọ pé a lè ra gbélébù, a lè ra gbélébù tó yẹ pé cross lásán ni tí kò ní sí èrè Jésù nú ẹ̀. Tó èrè Jésù bá ti wà ń bẹ́ èrè lẹ̀ ń bọ bọ́ lọ́hùn ẹ̀ tọ̀lẹ̀ lọ́hùn. Ọ̀nà kí ni mo ti ẹ̀ ń sọ pàápàá? Ṣẹ́yìn tẹ́ ti ń rí nǹkan mọ́ ṣọ́ọ̀ṣì, ẹ̀yin tẹ́ ti ń lo olúgbòhùn, ẹ̀yin tẹ́ ti ń lu àṣẹ, ẹ̀yin tẹ́ ti ń lo ránẹ̀kìtọ̀ rẹ lóògùn onífùú kéèyàn ṣubú. Ṣẹ́yìn lẹ́nu sọ pé kọ́ lọ èrè Jésù tẹ́ni kọ́ lọ ra Robert Powell, kì í ṣe Jésù o. Robert Powell kì í ṣe Jésù o, actor ni, comedian ni o. Ẹyẹ jẹ́ kọ́ra orí burúkú tẹ́ mú wọnú Kristẹni ẹ mú kúrò nú ẹ̀. Robert Powell kì í ṣe Jésù. Ibo lẹ ti bá rí pé Jésù ni? Photographer wo ló yà, videographer wo ló yà? Ẹ jọ jáde lábẹ́ comment section. Àwọn wèrè kan náà pásọ ẹlẹgbẹ́ yín ọ comment sínú fídíò tí mo ṣe kọjá ọ ń takò mí pé ẹ ṣé mi lè yan Ọlọ́run.
mi sọ pé èèyàn Ọlọ́run nígbà tí mo fẹ́ ṣe fídíò mi sọ pé èèyàn Ọlọ́run ni mí. Bíbélì ti sọ wípé Jésù sọ wípé kò sí ẹni rere kan bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Talent tó mọ́ nígbà tí Jésù Kristi Olúwa bá ti sọ yẹn pé kò sí ẹni rere kan bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Kálí wọn sọ pé òun ẹni rere òun mọ́ òun lè yàn gidi kò sí kan tó jọ kò sẹ́ni tó lè sọ bẹ́ẹ̀. Bàbá wa Adébóyè gan kò lè jáde kó sọ pé òun ẹni rere. Bàbá wa Wínáṣà kò lè jáde kó sọ pé òun ẹni rere. Pásítọ̀ Yakilemọ̀ kò lè jáde kó sọ pé òun lẹni rere. Pásítọ̀ Abíná kò lè jáde kó lè sọ pé òun lẹni rere. Àwọn pásítọ̀ CAC wọn lè jáde kó sọ pé òun lẹni rere. Kò sí ẹni rere kan bí kò ṣe bàbá mi tí ń bẹ ní ọ̀run. Jésù Kristi Olúwa wa ló sọ bẹ́ẹ̀ kì í ṣe Robert Powell. Gbogbo èrè tẹ́ lọ gbé sí ṣọ́ọ̀ṣì yín káàkiri, gbogbo fọ́tò tẹ́ gbé sí ṣọ́ọ̀ṣì yín káàkiri, ẹ ti ya èrè kéré fún ara yín. Mósè lọ gbọ́ òfin wá tí Ọlọ́run ọba fún nínú ìwé Ẹ́sọ́dù orí 20 láti ẹsẹ̀ kìíní dí ẹsẹ̀ 17. Ó èyí sọ pé ìwọ kò gbọdọ̀ yẹ èrè kéré fún ara rẹ, ṣé ẹ ti gbàgbé ni? Òun lè máa gbé sí pẹpẹ lè máa gbé ànáwọn ṣọ́ọ̀ṣì kan tẹ máa ṣe gẹ́gẹ́lẹ́gẹ́gẹ́. Ojú àwọn èèyàn ti dúdú, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn, òpònú lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn. Àwọn ọjọ́ kan á máa di pé ẹ jẹ́ ká ṣe dúpẹ́ Jésù o, a ní ká ṣe dúpẹ́ Jésù. Àwọn mú fọ́tò Jésù bá a gbé báyìí, ẹnìkan á gbé kọ́ọ̀sì síwájú, àwọn kan á gbá bọ́ sí, a máa gbé fọ́tò Robert Powell, a máa fi jó, ó ti pè yẹn lọ́lọ́run wọn. Robert Powell a máa gbé nígbò jẹ́ pé àwọn ṣọ́ọ̀ṣì tó máa wọn ka bàbà, ọmọ máa wọn ka bàbà sáyìíká, àníkẹ́yẹlé a máa bá wọn jẹ́. Kí ni ìtumọ̀ ẹ̀? Ẹ ti ń ṣẹbọ, ẹ ti ń ṣẹbọ. Ìwọ kò gbọdọ̀ ní ọlọ́run mìíràn pẹ̀lú mi. Jẹ́ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ nínú ìwé mímọ́, ìwé tí Mósè lọ gbà wá, òfin 10 tí Mósè lọ gbà wá. Òfin kejì sọ pé ìwọ kò gbọdọ̀ ya èrè kéré fún ara rẹ. Ọ̀pọ̀lọpọ̀ wá sì ya èrè kéré fún ara rẹ̀ nípasẹ̀ fọ́tò Robert Powell tẹ gbé sílé tẹ pè ní Jésù. Jésù kọ́ yẹn o, Jésù kọ́. Ẹ lọ gbé fọ́tò Jésù kí ẹ lọ gbé fọ́tò Robert Powell kó nínú ilé yín. Gbogbo fọ́tò tẹ́ pè ní pé kíní, ẹ wo fọ́tò tí mo ṣó fún yìí tẹ́yìn lójú ìran yìí, ẹ wo ṣé Jésù náà lè gbé mọ́ọ̀bù dání tó ń mu tíì ní location tó sẹ́ẹ̀tì kámẹ́rà síwájú ẹ̀? Ṣé Jésù wà nìyẹn? Àbí ṣé Jésù wà nìyẹn? Ẹ rí ibi tí Jésù ti gbé kírọ́ọ̀sì tó ti ń gun step, ẹ rí pé location ni, ẹ wo òyìnbó tó dúró síwájú bẹ̀. Ṣé wọn ará Nazareth náà ni àbára Jerusalem, àbára Egypt, àbára Galilee? Tó jẹ́ pé tí wọ́n ti lè lọ Bible school báyìí àti lọ theology school báyìí, gádàràdà la máa ṣe àníndé sọ pé òkè fọ́tò tá tẹ̀ ń gbé sí pẹpẹ yìí, fọ́tò tá ń gbé sí ṣọ́ọ̀ṣì, fọ́tò ìbúlẹ̀ tí fọ́tò Jésù, tá lè yẹ fọ́tò Jésù, tá lè tó yẹ Màríà tẹ mọ̀ pé fọ́tò Màríà lélẹ̀, kí lè fi fọ́tò Màríà ṣe ń ṣọ́ọ̀ṣì? Kí lè fi fọ́tò Jésù ṣe ń ṣọ́ọ̀ṣì? Àwọn artist, àwọn actress àti actor tẹ̀ ń gbé sí ṣọ́ọ̀ṣì tẹ́ máa pè ní Jésù yín, ìbúlẹ̀ ti bá rí i. Ọlọ́run adáríjì wá. Ẹ̀yin aríran alálẹ̀ òfo, ẹ̀yin aríran alálẹ̀ àdánù tẹ́ máa ríran. Ìwọ ìránṣẹ́ ó lọ ra fọ́tò Jésù, ó wá fi ṣèdúpẹ́, ó wá ṣe kíní kan. Olórí burúkú ni gbogbo yín, ẹ ò rí nǹkan kan, òfo lẹ̀ rí. Ṣé Ọlọ́run náà ló fún wọn yín pé kó lọ mú fọ́tò Robert Powell kan rà? Ẹ wá ń bá wọn wèrè ọmọ Ìgbò tí wọ́n ń ṣe fọ́tò tó ń ṣe fírémù, ẹ wá ń bá wọn tajà. Ìwọ ìránṣẹ́ ó wá mú fọ́tò Jésù, ó wá fi ṣèdúpẹ́. Ọlọ́run kò rán ẹ, ìran ara ló ń jẹ́. Ọlọ́run á tẹ̀ bí ẹ lọ́jọ́ ìdájọ́ torí pé ó fi orúkọ Ọlọ́run parọ́. Kò tẹ̀ sí lọ́wọ́ wọn tó ń tọ́ ìjẹ yìí, kò sí lọ́wọ́ wọn. Ṣé bẹ́yìn wèrè tẹ gbéra yín lọ bá wọn ni? Ṣé ò ka Bíbélì yín dáadáa? Ṣé ẹ ti gbàgbé ẹsẹ̀ kan tọ́lọ́run bá sọ fún wa pé ẹ má ṣe jẹ́ kí á tàn ìjẹ mọ́? Ọlọ́run náà ti mọ̀ pé wèrè àwọn àríran tó pèrè àwọn láàrin àwọn pásítọ̀ yìí ọmọ àdáyé lọ́lọ́run ṣe kọ́ sí pé ẹ má ṣe jẹ́ ká tàn ìjọ mọ́. Ẹ lọ síbi tọ́lọ́run wà. Nígbò jẹ́ pé ibi tó Yorùbá tó bí yábí 3000 tó ń lọ níbẹ̀ lẹ máa lọ. Ibi tó bá ti ju bí yábí 70-20 lọ, Ọlọ́run ò sì ń bẹ́ lójú yín. But ibi tó ṣàrì mọ́lẹ́sì táwọn àjẹ fúù tẹ́yẹ̀ máa ṣubú lọ, táwọn máa mú òróró kọjáde, wèrè wọn á máa ṣànásímẹ́ǹtì ní rédíò. Ẹ máa bọ̀ lọ́fẹ̀ẹ́ nígbàlà ìgbàgbọ́ dandan gbogbo àkọ́bí ẹ jáde 10,000 àmàṣáì gìrì nídàá ìyọ̀sẹ̀ tó ń bọ̀ wàá gbaṣẹ́ kan ọ ti parọ́ tán ìjẹ. Bíbélì sọ fún wa pé ẹ má ṣe jẹ́ kí á tán ìjẹ mọ́. Nígbà tó wà tán ìjẹ tàbí tó ń tán ìjẹ, ẹ̀yin náà ṣe má tọ̀ra yín jẹ. Gbé nǹkan tí àwọn Yorùbá sọ ni, Yorùbá ní tó bá ń ṣe èèyàn ó sì ń dáa, ṣùgbọ́n tó bá ṣe ara ẹ ò ní ẹ fàdárí jẹ ara ẹ.
ẹ jẹ́ ká máa bìrì alẹ́ rẹ̀ ok ìwọ tó ń wo fọ́nrán yìí gangan máa ṣí ẹ̀ jẹ́ kó kọ́ wọn àwọn olè oníjìbìtì lára máa ṣí ẹ̀ ó yẹ máa bèrè lọ́wọ́ ra pé tòótọ́ ni ẹ jẹ́ ká tẹ̀ dúró wò ná talẹ́ni tó ya fọ́tò Jésù talẹ́ni tó ya Jésù talẹ́ni tó ṣe fídíò ẹ̀ tọ́wọ́ jẹ́ pé ìwọ ọ̀ránṣẹ́ ó lọ ra fọ́tò Jésù ó ra bàṣíà funfun sí ó ra pẹ̀fúmù ó wá fi ṣèdúpẹ́ wàá wá rán ká bàbà wàá wá rán jéró funfun jéró pupa wàá máa wọ́n káàkiri àyíká òfò lẹ́ máa ṣe gbẹ̀yìn torí lórí burúkú nìyẹn ti bẹ̀ sí yẹn òfò lómi ẹ̀fọ́ ń ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bẹ̀ sí Kristẹni jẹ́ òfò lẹ́ máa ṣe kò ní bẹ́tà fún yín tẹ́ bá lẹ́sìn ṣe ẹgbẹ́ sìn lẹ́ fọ́nrán tó máa ṣe kò ní bàjẹ́ fún gbogbo wa gbogbo àwọn táwọn wo fọ́nrán yìí ní àtàrọ ẹ ṣé púpọ̀ ẹ bá wa pín fọ́nrán yẹn kọ́mẹ́ǹtì sábẹ́ ẹ bá wa share ẹ like ẹ bá wa pín káàkiri tẹ́ bá ti ẹ copy link fídíò yìí kẹ́ ẹ bá wa gbé sí status yín kọ́ bá wa pín káàkiri ọlọ́run ní dáyín dá ọ̀rọ̀ ayé yín ikọ̀ Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ náà ni ẹ lè wà látàrọ̀ ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.